Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí tuntun tí Dangote tú nípa àwọn ilé-ìfọpo orílẹ̀-èdè yìí. Alákòóso fún iléeṣẹ́ Dangote, Alhaji Aliko Dangote ti sọ pé bóyá ni àlá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lè ṣẹ nípa àwọn ilé-ìfọpo tó wà ní Warri, Kaduna àti Port Harcourt. Ọkùnrin oníṣòwò ńlá yìí ṣàlàyé pé pẹ̀lú owó tó tó bílíọ̀nù $18 tí wọ́n ti ná lórí àwọn ilé-ìfọpo tí wọ́n wà lábẹ́ ìṣàkóso NNPC yìí, ibi pẹlẹbẹ lọ̀bẹ fi ń lélẹ̀. Lásìkò tó ń gba àwọn ọmọ ẹgbẹ́ Global CEO Africa láti Lagos Business School lálejò lẹ́yìn tí wọ́n ṣàyẹ̀wò sí gbogbo ilé-ìfọpo rẹ̀ tó wà ní Lekki lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ tó kọjá ló ṣàlàyé pé ìdá 2 nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ló wà fún epo bẹntiróòlù. Dangote sọ síwájú pé lẹ́yìn tí ìjọba olóògbé Umaru Yar'Adua pagidínà èròǹgbà rẹ̀ láti gba ilé-ìfọpo kan tó jẹ́ tìjọba lórí ẹ̀sùn pé wọ́n ta ibẹ̀ lówó tó kéré fún un. Ó ní ọ̀rọ̀ àtúnṣe àwọn ilé-ìfọpo Nàìjíríà dàbí èèyàn fẹ́ tún mọ́tò tó ti bàjẹ́ fún bíi 40 ọdún ṣe lẹ́yìn tí gbogbo nǹkan ti di ti ìmọ̀ ẹ̀rọ.